Hi everyone, welcome to my channel. Gbogbo èèyàn ló lè kọ Ifá. Ó jẹ́ dandan fọ́kùnrin àti obìnrin pàápàá bí wọ́n ṣe ń gbé báíbù ìtọ́ ń gbé kùránì, ó jẹ́ dandan ká kọ́ ká dẹ̀ mọ̀, torí ìsìn tiwa nìyẹn, láńgbèjì ó tẹ̀ tí ń lọ bẹ̀ báyìí. Ó yẹ ká kọ́ ká mọ̀, torí pé tó bá rí babaláwo tó kọ́fá tó gbọ́fá, kò tí ó lè bá ń bí ìdọ̀tí débi nǹkan tó kù díẹ̀ káàtó, àbí ká lu jìbìtì ní, àbí ká dàlúrú, àbí ká lọ́jà. Torí Ifá ti yé, ó fi yé wa o. Ó ní babaláwo ní ṣe bí ojo bí ojo, oníṣègùn ní ṣe bí ìfòyà bí ìfòyà, àjòjì ò mọ̀ pógun ń bọ̀ wá jàlú. Ẹni tó bá gbọ́ fáyanyan ní sọ fún ni. Ṣé mọ̀ pé ó sọ fún wa pé babaláwo ń ṣe bí ojo, kì í ṣe pé ó yọ ọ̀dẹ̀. Ó gbọ́ ìkìlọ̀ tí Ifá ń sọ ni. Oníṣègùn ní ṣe bí ìfòyà, a máa bẹ̀rù pé kó má sọ̀hún lẹ́nu, pé tó ń bá sọ̀rọ̀ kan bíbá nǹkan ẹ̀mí má lè ṣẹlẹ̀ tó ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tá yóò fojú sí. Tó bá padà lọ sọ̀rọ̀, ṣé mọ̀ pé ó jẹ́ dandan ká ní ìmọ̀ ẹ̀, torí ìsọ̀rọ̀ ní gbèsè. Ọmọ káàárọ̀ oòjíire tó bá gbọ́fá, bó tẹ̀ pé ó kọ sínú ni, a mọ bó ṣe ń kí bàbá, a mọ bó ṣe ń kí ìyá. So Ifá yẹn jọ dandan fún wa ní káàárọ̀. Ṣe báwọn òyìnbó ti wá ń kọ lọ́wọ́ wa báyìí, ṣùgbọ́n kò wá sí mọ́ ṣe lè ṣe, ọ̀gá lọ̀gá máa jẹ́ láéláé, bó ṣe jẹ́ nìyẹn. Dandan ni ẹni tá bá ti bí nínú obìnrin tó gba abẹ́ obìnrin jáde, dandan ni kó ní Ifá, kó dẹ̀ sóde fóbìnrin. Torí Ifá ní ó gbé àtẹ̀, Ifá ní mo gbà mo tẹ̀, ìrègùn Ifá ti tán, ìrègùn Ifá kù lẹ́yìn. Ó lọ dáfá ìkú lọ lọ́jọ́ tó jí tó lóun máa da ikin òun sọnù, pé ìkan tóun ń ṣe yìí kò rán, bá ní kó má da kinu, pé gbogbo nǹkan tó fẹ́ ẹ̀sọ́ ni Ifá máa ṣe. Bí wọ́n bá ṣẹ́fá kìí ṣe pé wọ́n sọ pé òun lọ kówó ń di ẹ̀. Ifá ṣe ló dàbí ńgbà tí èèyàn bá kọ́ ilé tó fẹ́ǹsì ẹ̀. Kí ni fẹ́ǹsì yẹn jẹ́? Security. Tó bá fẹ́ jáde á ṣí géètì, tó bá jáde tán á pa géètì dé. Ifá jẹ́ gẹ́gẹ́ bí security fún wa. Ẹ wo lẹ́nu ibi ijọ́ mẹ́ta yìí tí àwọn Fúlàní wọ̀kó ṣọ́ ń ṣe gbogbo ẹ̀ tó ń pa àwọn èèyàn wa. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ogun yẹn ń lọlẹ̀, wọ́n máa gbé náà ni kò ní ṣe ṣe. Àwọn bàbá àgbàlagbà, àwọn bàbá mọ́nímọ́ní láwọn ọba ìlú, baálẹ̀ ìlú, wọ́n bẹ̀rẹ̀ sí ní pọ̀ wọn aláwo, wọ́n bẹ̀rẹ̀ sí ní pé babaláwo ń dáfá, wọ́n ju fá gbálẹ̀, wọ́n jọ pẹ̀lẹ̀ gbálẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣètùtù. Lọ́dọ̀ wa ní Ìjẹ̀bú ń bí ogun yẹn ó dẹ̀rọ̀ nígbà tí wọ́n ṣètùtù. Wọ́n ṣíjú wọn kúrò ní àyíká wa, wọ́n bọ́ síbòmí. So Ifá ṣíṣẹ́ ó jẹ́ pàtàkì, ó jẹ́ bí alámọ̀ràn. A gbọ́dọ̀ lágbàlagbà nínú ilé ká tó lọ gbéra mọ́ lọ́wọ́ àgbàlagbà ń ta. Tíyàn bá ti nífá àdébẹ̀, gbogbo nǹkan tó bá dùn Ifá ní ọ̀rọ̀ ẹ̀ bá dùn ní ọ̀sálógbè, ọ̀rọ̀ bá dùn ní ọ̀rọ̀ dùn ní dùn náà dẹ̀ dá ẹni dá fún lápẹ́tù tí ṣe ìyá àdán ìrẹta àdán nìyẹn o. Wọ́n ní gbogbo nǹkan tó bá ń dùn kó lọ máa sọ fún fáì. Ifá sì gbọ́. Bẹ́ẹ̀ ṣe ń sọ fún yẹn, òun ti ń pe Ọ̀rúnmìlà ti ń pe Elédùmarè pé ọmọ òun yìí ogun kan máa ń jà báyìí, Elédùmarè á rán àwọn ikọ̀ dìde, àwọn ẹ̀mí tá a rí àràn wọn wá, àwọn ẹ̀mí tí a rí yẹn là ń ṣètùtù fún, àwọn ló wá ń gbẹbọ, àwọn ló wá ń mẹ̀jẹ̀.
bá ṣe bá láyé nìyẹn bó dẹ̀ ṣe máa rí lọ nìyẹn. ìṣẹ̀ṣe ò lè parẹ́ o, ọmọdé ò lè báyé jà, ọmọdé ò lè báyé jẹ́. ọmọdé tó bá lóun fẹ́ báyé jẹ́ wọ́n máa fi táyé ṣe ni, bí wọ́n bá lóun fẹ́ bá ṣẹ̀ṣẹ̀ jẹ́ ìṣẹ̀ṣe máa fi àfojú ẹ̀ gbolẹ̀. ìgbín tó dalẹ̀ ńjọ́ kìíní ńkọ́ ó yẹ pẹ̀lú bá ń jẹ dọ̀la. sáwọ́ ò bàsìn èèyàn jẹ́, kéèyàn má bàsìn tiwa jẹ́, má bọ̀ tèmi jẹ́, èèbọ̀ tẹlòmíràn jẹ́ o. ẹ̀mí léèyàn tí mo ti kọ́ bẹ̀ dáadáa tó ń fi ṣàǹfààní ara ẹ̀, ṣùgbọ́n èyí tó wá dájú ní pé tó bá fẹ́ jókòó tì í òun ló dájú, torí pé tó bá padà kọ́ fáǹfààní ara ẹ̀ àbọ̀ iṣẹ́ ló kọ́ tí ò bá ṣẹ́fá tí ò tẹ́fá tí ò lọ sí gbódù yẹn, àbọ̀ iṣẹ́ ni o. Ifá igbódù yẹn ọ̀nà méje ló ń gbà ń tẹ Ifá yẹn lọ́nà méje, wọ́n ṣe kọ́ ẹ̀mí nìyẹn. ó dẹ̀ ní orúkọ nípele nípele, ọmọ tó bá farabalẹ̀ ló ń kọ́ o. lára Ifá yẹn wọ́n fi ń ra ọmọ fóbìnrin tó máa kì í ṣe ń sìn yín o tán dẹ̀ máa kóbìnrin lọ sí gbódù, ó ní àìtó ó dẹ̀ lódù Ifá tí wọ́n máa ṣe fóun tó máa pè ní títí ẹ̀ nítòbìnrin yẹn. tó bá padà kọ́ tí ò bá ṣẹ́fá tí ò tẹ́fá, a máa kó gbogbo èrè tó yẹ kóun rí a máa kó síta ni. ṣùgbọ́n tó bá ṣẹ́fá tó tẹ́fá, gbogbo àwọn nǹkan kan wà tó ìsàpamọ́ tóun gan ò tí ì mọ̀, tí ò bá tẹ́fá kò lè mọ̀ o. torí ọ̀tọ̀ ni ká kọ́fá, ọ̀tọ̀ ni ká mètùtù, ọ̀tọ̀ ni ká kífá. Ètùtù gangan ni kókó. tí ó bá wá padà wá kọ́ Ifá yẹn tí ò bá kọ́ dójú àmì, tí àsìkò igbódù bá yọ ayọ́lẹ̀ fún un, kò ní lè ṣe activities ẹ̀ ń bẹ́ o. so ajẹ́ bí yẹn ṣe jẹ́ nìyẹn. Ifá kìkì ṣe ló dàbí gbégbà tí yàn lọ ra ìwé ìròyìn tó rà dé tó wá bẹ̀ sí ní ka ó kọ́kọ́ ka tọ́pìkì ẹ̀, ó ṣe wá bẹ̀ sí ní ka àwọn nǹkan tó wà ń bẹ̀. kìkì Ifá yẹn òun jẹ́ ìṣítí, a lè fi Ifá ṣe ìṣítí fún yàn, kó má ṣìwàwù, kó má jà, bí obìnrin tí ò gbọ́ tọkọ àbí ọmọ tí ò gbọ́ ti bàbá àbọ̀mọ tó ń ṣe nǹkan tí ò tẹ́yàn lọ́rùn, wọ́n á kí Ifá yẹn wọ́n á fi ṣe ìṣítí fún un. ó wà nínú báíbù bẹ́ẹ̀ o, ó wà nínú Kùránì. Ifá kíkì yẹn ìṣítí ni. Ifá tó máa ní kó lọ́jà wà ń bẹ̀ o, tó máa ní kó gbọ̀bọ̀ wà ń bẹ̀ o, tó máa ní kó má jà rárá ó wà ń bẹ̀.